kó tó di pé ayé ọ̀làjú dé, kó tó di pé ajá ń lẹ́kùn káàkiri, ṣebí gbà yẹn làwọn bàbá wa ti ń mu ẹmu. Kó tó di pé òye yé àwọn bàbá wa pé a lè yọ ọtí ìbílẹ̀ kúrò nínú ẹmu, ṣe bẹ́ẹ̀ mu làwọn bàbá wa ń kọ́kọ́ mu. Ẹ wá gbà mí o, ìgbà wo ló wá di pé ẹmu dèèwọ̀? Mo fẹ́ ká jọ fòye gbé ni o. Ní ìgbà wo ló di pé ẹmu dèèwọ̀? Ìbéèrè tí mo ní nìyẹn. Torí pé ẹmu yìí ni àwọn bàbá wa ń mu. Inú ẹmu ló máa ti yọ ọtí ìbílẹ̀ tó máa fi bọ àwọn òòṣà tó kù. Ìgbà wo ló wá di pé ẹmu wá di èèwọ̀?